àwọn oníròyìn wọ́n bá ní bàbá ẹ má ti lọ bàbá ẹ má ti lọ ẹ wá ń bí ẹjẹ́ agbọ́tẹ̀nù yín wọ́n bá gbé rìkọ́dà wọ́n bá gbé sí bàbá lẹ́nu wọ́n bi bàbá léèrè wípé kí lẹ lè rí sọ sí ìṣèjọba ẹni tẹ́ wá kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀ Nàìjíríà láàrin àsìkò tí ó ti gba àṣẹ láti máa ṣèjọba títí di àsìkò yìí. Bàbá ní ẹ̀yin ń ròyìn ẹ̀yin ń ròyìn ẹ̀ sáà gbọ́ kéèyàn só ẹ̀ gbọ́ kéèyàn mí ẹ̀ kàn tí ẹ̀ gbọ́ kéèyàn ó tẹsẹ̀ bóde ẹ̀ tó ti gbọ́ pé mo wà níbí ẹ̀ tó ti gbọ́ pé mo wá káàárẹ̀ ọ̀dà ìtẹ́ ẹ̀bí mi ìdáhùn rẹ̀ ní pé. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. A kí yín káàkiri àgbáláyé nílẹ̀ yìí lókè òkun. A kí yín o. Ṣé ọ̀sán lẹ́yìn wà ní ẹ káàsán? Ṣé alẹ́ lẹ́yìn wà ní ẹ káalẹ́? Ṣé àárọ̀ lẹ́yìn wà ní ẹ káàárọ̀? Ṣé òru lẹ́yìn wà ní ẹ kú òru? Gbogbo yín náà ni a kí yín. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Eléyìí tí àmúwá méjì ni 2 in 1 méjì nínú ètò kan ni. A fẹ́ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka tó sọ lẹ́yìn tí lásìkò tí àwọn oníròyìn tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lẹ́yìn tí ó lọ ṣe àbẹ̀wò sí olórí orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìkànnì yẹn a ṣe àgbéyẹ̀wò rẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ kí ni bàbá sọ àgbéyẹ̀wò lórí ètò yìí náà ni. Ẹlẹ́ẹ̀kejì tí a tún máa gbéyẹ̀wò òun náà ni àbẹ̀wò ìkíni ẹ̀lẹ́mbẹ̀rún tí El-Rufai tó ṣe sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílùú Abẹ́òkúta. Àwọn nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò rèé ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ètò yìí kẹ́ ẹ wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin torí pé a jọ padà dá sí i. Màá mú èrò àwọn èèyàn ní tí àwọn èèyàn ń sọ ní táwọn èèyàn ń wí ìwòye wọn lórí kókó méjì tá a mú wá yìí á mú wá fún yín. Ẹ̀yin náà ẹ wàá fi èrò tiyín ìwòye tiyín ẹ fi ránṣẹ́ sí wa ní àyè comment nísàlẹ̀ fídíò yìí. Lákọ̀ọ́kọ́ ọ̀jọ̀gbọ́n Wole Soyinka ó gbéra ó lọ ṣe àbẹ̀wò ẹ̀lẹ́mbẹ̀rún ẹ̀kúṣẹ́ ẹ káàbọ̀ padà wálé sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilégbé ààrẹ nílùú Èkó Lagos State. Ṣùgbọ́n lẹ́yìn tí bàbá ìyẹn ọ̀jọ̀gbọ́n Wole Soyinka
lẹ́yìn tí wọ́n kúrò lọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn oníròyìn wọ́n bá ní bàbá ẹ mọ́ ti lọ bàbá ẹ mọ́ ti lọ ẹ wá ń bí ẹjẹ́ agbọ́tẹ̀nù yín wọ́n bá gbé rìkọ́dà wọ́n bá gbé sí bàbá lẹ́nu wọ́n bi bàbá léèrè wípé kí lẹ lè rí sọ sí ìṣèjọba ẹni tẹ́ wá kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀ Nàìjíríà láàrin àsìkò tí ó ti gba àṣẹ láti máa ṣèjọba títí di àsìkò yìí. Bàbá ní ẹ̀yin ń ròyìn ẹ̀yin ń ròyìn ẹ̀ sáà gbọ́ kéèyàn só ẹ̀ gbọ́ kéèyàn mí ẹ̀ kàn tí ẹ̀ gbọ́ kéèyàn ó tẹsẹ̀ bóde ẹ̀ tún ti gbọ́ pé mo wà níbí ẹ̀ tún ti gbọ́ pé mo wá káàárẹ̀ ọ̀dà níta ẹ̀bí mi ìdáhùn rẹ̀ ni pé èmi ò tí ì lè sọ nǹkan kan tí ì lè ṣe òdiwọ̀n mi tí ì lè gbé gègé tàbí òwọ̀n tàbí tepru tàbí skéèlì mi ò tí ì lè gbé lé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti àsìkò tí ó gbàjọba títí di àsìkò yìí pé mi ò tí Ọlọ́run ò tí ì lè ṣe kíni o òun ò tí ì lè gbé gègé lé ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mọ̀ bóyá ó ṣe dáadáa tàbí kò ṣe dáadáa. Ó ní àfi tí ó bá pé ọdún kan ó ní tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá pé ọdún kan o tó ti ń ṣe ìṣàkóso tó ti ń ṣèjọba o lẹ́yìn ìgbà náà lòun tó lè sọ anything lòun tó lè sọ ohunkóhun lórí ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóyá ọkàn tiẹ̀ dá tàbí kò dá tàbí tó kù díẹ̀ káàtó ó ní ẹ̀yìn ìgbà tó bá pé ọdún kan lòun tó lè sọ ohunkóhun lórí ìjọba rẹ̀. Lẹ́yìn tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka tí wọ́n fọ èsì yìí fún àwọn oníròyìn àwọn oníròyìn bá ṣe kíni o wọ́n bá gbé síta ọba àti tí gbogbo ayé ń gbọ́ gbogbo ayé ń rí gbogbo ayé ń kà á àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ èrò tiwọn ìwòye tiwọn wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ohun tí wọ́n rò ohun tí wọ́n rí lórí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka lórí ọ̀rọ̀ tó sọ lórí èsì tó fọ̀ fáwọn oníròyìn tí wọ́n bi léèrè wípé kí ló lè sọ lórí ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí wá làwọn èèyàn ń sọ kí làwọn èèyàn ń wí kí lè rò àwọn èèyàn lórí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọ̀jọ̀gbọ́n Wole Soyinka yìí ẹ jẹ́ ká mú wá fún yín kẹ́yìn náà gbọ́ kẹ́ tó wá fi ìwòye àti èrò tiyín kẹ́ tó fi ránṣẹ́ sí wa. Emmanuel Adéyẹmọ àwọn ní that would have been too late an assessment. The assessment would have become unnecessary by 1 year. ẹni eléyìí ní good after many people have died of hardship. ẹni eléyìí ní your assessment has no impact on what would happen next. ẹnìkan ló sọ yẹn ẹni eléyìí ní after we don paka professor please do it now. ẹni eléyìí ní some of us would have done same giving Tinubu some time to prove himself in leadership. We became impotent with him when we started seeing some contradictions in its revamping efforts. ẹnìkan ló sọ yẹn eléyìí ní well done professor. eléyìí ní 5 kg bag of rice was 8k
when you protested against Goodluck Jonathan. Now, the same 50 kg is 63,000 naira and you want to assess after 1 year. You know, please fear God, Mr. Professor. Ẹnìkan ló sọ yẹn. Ẹni lẹ́yìn ní he is looking for contract again for the importation of rice that he will never do criminal professor. Ẹnìkan ló sọ yẹn. Ẹni lẹ́yìn ní go and sit down, Mr. Professor. You are one of the problem we have in this country. Ẹnìkan ló sọ yẹn. Ẹnìkan ní please fear God o. Ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn sọ lórí èsì tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka lérí èsì tí ó fọ̀ fún àwọn oníròyìn nígbà tí wọ́n bi léèrè wípé kí ló lè sọ kó gbé gègé lé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láàrin àsìkò tí lórí ìṣàkóso ìjọba títí di àsìkò yìí. Ọ̀jọ̀gbọ́n Wole Soyinka ó sì dá wọn lóhùn wípé òun ò tí ì lè sọ nǹkan kan báyìí, òun ò tí ì lè sọ bóyá ìṣèjọba Ahmed Tinubu bóyá dà bí kò dáa torí pé kò tí ì pé ọdún kan. Lẹ́yìn ọdún kan o tẹ́lẹ̀ wá bí ní irú ìbéèrè yìí òun lè sọ ohun tí òun bá rí lẹ́yìn assessment òun. Kí lè ro tiyín? Kí ni ìwòye tiyín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà tá a jọ wà ní Nàìjíríà? Kódà pẹ́yìn kàn tiẹ̀ wà lókè òkun àṣà láwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ẹbí òbí yín táwọn náà wà ní Nàìjíríà. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí eléyìí? Ẹ fi èrò tiyín, ẹ fi ìwòye tiyín, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Kájọ kà á, kájọ sọ, kájọ gbé yẹ̀wò torí pé Nàìjíríà ti gbogbo wa ni. Ẹ gbọ́, kí lè èrò tiyín? Kí ni ìwòye tiyín? Ẹ fi èrò tiyín, ẹ fi ìwòye tiyín, ẹ fi ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Á kà á, á sì gbé yẹ̀wò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè náà lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Thank you, God bless you.